bẹ́ẹ̀bá ti dáwùjọ lọ́balọ́ba dansaki ní ẹja ṣe nítorí ọmọọba Moses Adésínà Adéyìí tẹ́ Ọlátúnjí Àlàó Èbúdọ́lá ẹja kó sísọyán káwa láàrin bàbá aṣọ káwọ mọ́sáàjì aṣọ ọba tó ń tọ̀nà yánranyánran tòrọ lọ́lá mo bá ròde o. Happy Golden Jubilee olóríire MDCU Èbúdọ́lá and Son ní Nàìjíríà Royal Moses Investment ní Dubai èèyàn pàtàkì ló ń ṣọjọ́ ìbí o. Ìbẹ̀rẹ̀ oore lèyí fún wọn Ọlọ́run àtúnbọ̀ fáyé dára ire o. Ọmọ Ayọ̀délé Èbúdọ́lá ọmọ Bọ́láńlé Èbúdọ́lá abiyamọ abọjá gbọrọgbọrọ ọkọ Adébímpé Èbúdọ́lá aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ rẹ̀ bàbá Ayọ̀bámi dádì Israel pọ̀psí Ẹniọlá ìwọ onírí dààmú lórí ọmọlọ́lá kíkẹ́ lọmọ ńkọ́ àtàfẹ́nifẹ́re ìfẹ́ olúwa Tóyìn tí wọ́n ń bẹ lálàáfíà ara o ọlọ́jọ́ ìbí ó yá jẹ́ ń kí ọ́ onígbẹ́jẹgbẹ́jọ ọmọ wọn níjẹ̀bú Mushin o ọmọ ògiri máa dàgbò ọmọ akin olódo ọmọ akínlé ọmọ akínlógún ọmọ àdúró bí ròjà náà ọmọ lẹ́yìn kẹsàn-án sojúwó yẹ́yẹ́yẹ́ ọmọ onímùsìn àjìnà ọmọ onímùsìn ànàkóró pérégedé ọmọ alákìjà ló sà ọmọ alágogo òjé ọmọ adálẹ́gbẹ̀wúrà kálákọ̀ọ́sù ìyàwó àwòrán ọmọ báńtà ìjẹ̀bú ilẹ̀ ọmọ èrè ní wá tó bá wí Jẹ̀bú àwìn ni ẹni wíníwíní tó bá wí Jẹ̀bú àwìn ni ẹni wíníwíní tó bá wí Jẹ̀bú abẹ́ní rẹ̀ tó kún sọdún alágẹmọ èmi ò rẹ́ ní mẹ́gùn wọgbó ìṣàràárí ìran bàbá yín ló kọ́ mẹ́gùn wọgbó rẹ̀ mọ́ àfijú Ìjẹ̀bú tí ń fọgbó ẹja pé náà ọmọ ẹlẹ́dìyẹ ogógùn mọ̀gà adìẹ balókun ara òrókun ìbára òtún radì rẹ̀ gan ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ máa ń yọ̀ ọmọ ohun tó ń ṣe ni ò ní lè pani ọmọ dúdú ilé ò mọ bẹ́ẹ̀ sè pupa tó mọ bẹ́ẹ̀ sè ò sí nílé ẹ̀yin lọ́mọ onígbó máwọ̀ àjòjì tó bá wọ gbòòrò yóò dẹni ẹ bọ́ra ìran Ìjẹ̀bú ló kọ́ náwó dọ́là kóyìnbó tó dé òyìnbó dé tán lówó ọ̀hún pọ̀ sí ránṣẹ́ ní kékeré Ìjẹ̀bú owó àgbà Ìjẹ̀bú owó dúdú Ìjẹ̀bú owó pupa Ìjẹ̀bú owó ìran Ìjẹ̀bú owó kí n tó ṣe o olówó ni gbogbo ọmọ alárẹ̀ pátá o àìnílé bàbá ká mà ní tìyá jẹ́ tún kí ọ̀rẹ́ lé màmá tó bí ọlọ́mọ ọmọ wọn l'Abẹ́òkúta o Ẹ̀gbá mọ́lẹ́ sábì agbóhùn àkàlà ọmọ òsínlẹ̀kùn palẹ̀kùn dé ọmọ irin jogún ọlá àrídìí ògo lójú ogun ọmọ àjọgbẹ̀rú májọgbẹ̀ ẹ̀kọ́ tó rẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sí nìyàn ẹ̀yin lọ́mọ agbójó lọ́wọ́ ogun òru là á ṣèkà ẹni ṣe lọ́sàn-án ní ilé Ferrari lọ ọ̀sán là á ṣòwò tọ́ ọmọ ẹja tí ń gbénú ibú ṣòro ọmọ àtẹniwéjọ kírun rẹ̀ ó máa gbọ́n lẹ́rẹ̀ẹ́rẹ́ Ẹ̀gbá pọ̀lápọ̀ wọn di ìlú ńlá ọmọ Ẹ̀gbá ìgbà gbogbo Aláké nìyẹn ọmọ agbójó lọ́wọ́ ogun ọmọ abatabutu ọlọ́rọ̀ ọmọ àjífọwọ́ àlejò bọ́nu Ẹ̀gbá gbalẹ̀ Ẹ̀gbá gbogbo ìgbàkigbà lẹ́jọ́ Ẹ̀gbá ń jàre ọmọ Aláké Fọlájagun Ẹ̀gbá Fọlájà ó fètè jà Ẹ̀gbá onígbẹ̀dù àlùlà Ẹ̀gbá onígbẹ̀dù àlùlò lọ ogun wọn tẹ̀ló lé wọn kúrò lórílẹ̀ oko àdàgbà ni wọ́n sùn níbẹ̀ lólúfimọ̀ ara oko àdàgbà ìmọ̀gùn lólé bàbá yín dábẹ́ Olúmọ kò sógun mọ́ kò sọ̀tẹ̀ mọ́ olùgbàyìn la èèyàn ọmọ Olúmọ o ìbọ́ba márùn ní bẹ́lẹ́gbà Aláké ìmí gbogbo wọn ní dádì ọba Aláké ọba ní ìbọ̀sílẹ̀ ọba ní àgùrá ọba ní ṣe olówó òdúró ọba ní oníbàárà ọba ní o ọmọ yúnmúyúnmú lóró ń ké nùmùnùmù lóró ń kùn nílé màmá tó bí ọlọ́mọ iná ń ṣe ni Mẹ́kà tẹ́yìn òkì ń ṣe lẹ́gbà Aláké ó jẹ́ tómi sẹ́mísẹ́mí odògùn bẹ́lẹ́gbà ilé ọ̀sẹ̀ ń gòkè àràbàlẹ̀ yìí ń gòkè Olúmọ ọ̀yáyáré mo mọ̀ ọ̀yáyáré mo mọ̀ èmi ò mọ̀ ká máa rojú kóró ọmọọba Èbúdọ́lá ọ̀rẹ́ ọmọọba Gbànà orí adé sọ̀rẹ́ orí adé dínkù pọ̀ lágbo wa àwọn ọ̀rẹ́ látòrí ọmọọba Adédàpọ̀ Àgbànà ní New Jersey l'Amẹ́ríkà Olúfẹ́mi Akínbọ̀bọ́yè ní Abu Dhabi United Arab Emirates Latif Solarin ní Spain Olówó Joseph ní Dubai Matthew ní Dubai Sulaiman ní Dubai Adésínà Adéṣẹ́gun ní Nàìjíríà Olúwaṣeun Ìdòwú Olúfẹ́mi Òjó ní UK Táíwò Ọ̀kẹ́ owó ní UK
Rasak Ṣóhùnmí ní Àbújá, Ọlámídé Lawal SA to Governor Dàpọ̀ Abíọ́dún, bàbá ní ìròtì ní Cosmas Ọláníyàn, Abbas Ọlátúnbọ̀sún ní Àbújá, Sunday Kẹ́hìndé, Ilé Ọlálẹ́yẹ, Tọ́lá Muhammed, Ọláwùmí Adéòkú l'Amẹ́ríkà, àtúnkà wọn hàn ti wá. Ìgbórè High School 92 set, ìjọ United Spiritual Church ní Nàìjíríà àti lókè òkun, Ṣínà Èbúdọ́lá Campaign Organization, JDPM l'Abeokuta, Youth Fellowship USC Jẹun, OSCCA Alumni, FCC Ẹlẹ́yẹlé Alumni, àtúnkà wọn Godfathers látòrí Right Honourable Ọládìméjì Bánkọ́lé, Olúbùnmi Fájọ Ọbí, Reverend Apostle Olúṣẹ́gun Ọlọ́runṣọ́, kí la ó jẹ́ gbàgbé Godmother àwa o, Mother in Israel Táyọ̀ Ọlọ́runṣọ́, ọjà tẹ́ fi ń pọ̀n wá ò ní já o, ọmọọba Moses Adésínà Èbúdọ́lá, every 18th of November lọ́jọ́ ìbí olóríire, ọmọọba Moses Adésínà Èbúdọ́lá, ọdún ayọ̀ lèyí jẹ́ fún ọ ìwọ onífọ̀rọ̀ pìtàn láyé, ó ṣe wọ̀ṣẹ̀kẹrẹ oníbàwọn ròde ìbànújẹ́ oníjẹ́ tirẹ̀, àwa ń fọlá Ọlọ́run bọ́lọ́run ọba, adé ìtẹ́dọ́wọ́ rẹ̀ mo ní kó gbọ́dọ̀ kanjú kú, Adésínà a ò ní rántí ọjọ́ ìbí rẹ̀ tàbánújẹ́, òjòjò ní ṣógun kòkòkò lára ọ̀tá ń lé. Moses gbogbo òkè ní àdí pẹ̀tẹ́lẹ̀ o, gbogbo ogun pupa ní àdí gbígbẹ níwájú Mósè wà o, ọmọọba o, congratulations àmọ́ pẹ́ wá, congratulations àmọ́ pẹ́ wá o, congratulations àmọ́ pẹ́ wá, olóríire o, àwa bá ọ yọ̀. Happy Golden Jubilee. Ọmọọba Moses Adésínà Adéìtẹ́ Ọlátúnjí Àlàó Èébúdọ́lá, ìgbà ọdún kan ni.